Hello alaye níbo lẹ wà ẹ sì lábẹ́tẹ̀ kẹ̀ àbẹ́tẹ̀ ti dàrú àwọn ọjọ́ ti dàbẹ́tẹ̀ rú ẹ mú ṣe àwọn pété bá wà lábẹ́tẹ̀ wo yòóyìn síbẹ̀ àwọn ọjọ́ ti da gbogbo bẹ̀ẹ́ rú ìgbà ló máa dé báyìí ìrọ̀lẹ́ kò sí wàhálà máa rí arọ̀lẹ́ nìyẹn kò sí wàhálà èmi náà máa wá síbẹ̀ ní sí kò sí wàhálà. Màámi èèyàn tiwa ṣe rí mo fẹ́ ṣàlàyé fún yín bí ká ní kí n mú yín wá rè láti bẹ̀ yẹn jẹ́ gbogbo bẹ̀ yẹn ẹ̀yin lẹ ní ẹ máa gbádùn lọ́bẹ̀ ranú ṣúgà ọmọ egun kan lọ́kọ̀ fún níbí báyìí pé kó máa lo bẹ̀ asin opportunity lẹ rí yẹn. Madam, I understand what you are trying to say. As in, from that edge, láti ibi títì yẹn tá ti ń bọ̀ lẹ́pẹ́ round about all this place to the last extreme níbẹ̀ yẹn. Yeah, ni ma. So that's all about the land. But why I told the community about the land, tí mo tẹ̀ bá bàbá yẹn sọ ipe I need is bigger than this right there. Is nǹkan tá a just conclude sí ó ju báyìí lọ. Màámi kí ẹ sọ tẹ bá kọ́ lọ sí tán mo lè máa mọ̀ pé lẹ́ra ẹ̀kọ́ ló máa fojú kékeré wò nílẹ̀ tó tóbi ni o. And another thing I'm seeing, because this area I don't know ṣé kò ní sí any issue. Màámi ọmọ onílẹ̀ tó bá gbórí wa ẹ jẹ́ ká wa mọ̀ a máa yẹ ó ti yé yín màámi. Ẹ̀kọ́ sọ bẹ́ẹ̀ ni ṣe rí Nàìjíríà la wà yìí, so we have experienced a lot, so ẹ mọ̀ ọ̀rọ̀ ìjọba kọ́lọ́hún ṣàánú bọ̀ wẹ́ Ọlọ́run á kọ́ wa mọ̀ ṣe. Àwọn tó ní kí n mú yín wá ẹ ti ń pè mí báwo dẹ̀ ni màámi. Nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé okay, you're not with my bag, tá bá ti dénú mọ́tò máa ṣẹ̀tù yín. Okay, ẹ ṣé madam, God bless you. My dear, let's go. Ẹ ṣé ma. A máa ríra ṣá, a máa ríra máa. Ọ̀ pè é. Kí ló wá ṣe lórí ilẹ̀ yìí? Kí ló wá ṣe mí lórí ilẹ̀ yìí? Náà fẹ́ jàgbẹ́. Ṣé tọ́lẹ̀ ti wà lórí ilẹ̀ yìí ni? Wọ́n ṣe ń gbàgbé kò sí babaláwo. Ọmọ ta ni ẹ? Ọmọ bàbá onílẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ bèèrè lọ́wọ́ ẹ̀ èmi mo yìnbọn fún lẹ́yìn. Sórí ilẹ̀ yìí, àárẹ̀ ti pa anybody. Tí wàá bá ẹ̀kọ́ bá lọ bẹ́ pé àwọn àmì kan pé àwọn jẹ́ òkú máa kọ́ anybody. Calm down, madam, kí á ṣe mi. Ara lẹ̀ ni, a fẹ́ fi kọ́ school, so mo lọ bá dáàdì wọn ní kọ́ mú wọn wá síbí. Ó pè pé dáàdì ẹ̀ ló ní gbogbo ìbáyà mi. Wọ́n ní nǹkan tó ṣẹlẹ̀ ní pé wá síbí báyìí ká wá wò ni. Ẹ máa láì tí kẹ máa gbọ́ mi sí. Ṣé tí ṣe lórí ilẹ̀ yìí, ilẹ̀ ilé kò ń ṣe ilẹ̀ tẹ̀lé kó lé lórí. Kí ni mo pè? Kò ń ṣe ilẹ̀ tẹ̀lé kó lé lórí. Ilẹ̀ òjò ni. Ó yá dúró jẹ́ gbọ́ ọdẹ bẹ́ẹ̀ sí. Ìyá ẹ ti máa gbọ́. Ṣé lórí ilẹ̀ yìí? Ọ̀gá tiwa ni, Òjó tiwa ni, Ànábì tiwa ni, Késàrì tiwa ni. Ṣé ẹ gbọ́? Ṣé ti máa sọ fún yín? Ṣé ẹ gbọ́? Ti máa tún rí ibi. Ti máa tún rí ibi. Ó ti ilẹ̀ àárẹ̀ àti pálíbọ̀dì. Sórí ilẹ̀ yìí, ó ti ẹyin. Tọ́lá kọ́ bá kọ́ là ń gbọ́ lọ́wọ́ yín pé àwọn gbọ́ ilẹ̀ kan. Ẹ máa sanwó ọ̀nà méjì ni ó ti máa yé yín bẹ̀rẹ̀. Tó pàdé tí yín. Ó yá, wọ́n fi àárí ẹ̀. Wọ́n fi àárí ẹ̀. Ọmọ ó yẹ kó tẹ́lẹ̀. Kí ló máa ń ṣe yín? Ẹ kàn máa ń dọ̀ra yín ẹ̀ tí ìjọ mẹ́ra. Kí ló máa ń ṣe yín náà? Ṣé ẹ mọ̀ pé ilé ayé ta wà yóò gún ní? Ogun láyé o. Kan bá wà tí ò bá fẹ́ kẹ́ lọ. Ẹ pàdánù. Ọlọ́run ṣe kára lè rán náà lọ. Adé ọlọ́ọ̀gá mi. Secondly, òun mo ṣe máa ń yìnbọn. Òun mo ṣe máa ń yìnbọn. Mo máa ń tẹ̀ mọ́ ẹ létí o. Mo máa ń sọ fún ẹ o. Sórí tó bá fẹ́ yìnbọn, kàn worú ewé. Máa wà àrà tí mo fẹ́ dá fún. Ọjà eléyìí ti gan. Ilé ayé ta wà yìí, kò sẹ́nibọ̀dì tó fẹ́ kí èèyàn ga. Àwọn èèyàn kan tó bá dẹ̀ wà tó ń bà fẹ́ kí èèyàn ga, kí èèyàn kọ́ pa wọ́n dànù. Ọkùnrin èèyàn náà kọ́ wálé wọn náà lọ. Àbáyín tó bá ní pé kẹ́ máa jẹun, ẹ ṣe tiẹ̀ mú oúnjẹ kẹjẹ ó gbẹ papọ̀. Ẹnìyẹn ti fẹ́ lọ gba ọbẹ̀ ń bọ́ lọ́wọ́ ẹ̀kúrú jẹ́ lọ́wọ́ àwọn ẹ̀bọra ní sẹ́ẹ̀. Wọ́n máa lórí ẹ̀ ìyàwó àwọn bẹ́ẹ̀. Kí ni pàrọ̀ ti dí tó sọ fún mi?
Àlàyé transformer fáwọn tí ò nínú aṣọ ọ̀bọ̀ra fáwọn tí ò lápò òbí oníṣẹ́ yẹn máa fò. ọ̀sẹ̀ tá a wà yìí mo máa jọ yín lójú màá make sure pé mo fún gbogbo yín ní 50-50K. ọ̀gá ń bọ̀ wá ọ̀gá láti bo ọ̀gá láti kó ara ẹ̀ níwájú tani àti tani orí ọ̀dọ́ padà bọ̀ ìfẹ́ pa ọ́. báwa bá ní wọn lọ́gbọ́n ọ̀ní náà dànù àbí òun jẹ. ọ̀gá àti èmi ọmọ ṣé wọ́n fi lọ pàápàá àti ẹ̀rọ àdúgbò ìtẹ̀lábẹ̀ tẹ̀ níbi tó ti wà. ee kàn jẹ́ kí wọ́n sọ tẹnu wọn wọ́n má ti sọ̀rọ̀ àmọ́kọ́ tá a máa sọ. ọ̀gá ìgbà yẹn náà jọ ń tẹ̀lé ọ̀nà tó gbé wájú ẹ̀. ẹ mọ dá ẹ mọ. ojo scorpion ló ń bá ẹ sọ̀rọ̀ ṣé ọ̀nà tó ń bá ẹ sọ̀rọ̀ ni. ẹ ìwọ scorpion ló wà wájú mi ẹ kí tún ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. wà á jẹ́ sọ fún ẹ mo mọ̀ pé mi àti ẹ àtijọ́ pàdé rí dáadáa nínú skul gbogbo ìgbà yẹn máa ń ṣe bó ṣe wù ẹ́ torí ti ẹ gangan ni mo ṣe wọ́n ní jọ́ǹbù lọ́sẹ̀ torí ti ẹ gangan ni mo ṣe bẹ̀rẹ̀ sí í wà yìí ó ti yẹ bẹ́ẹ̀ náà ó ti lo ìgbà tí ẹ kọjá ìgbà dẹ̀ ni onígbà máa ń lò ìgbà tí ẹ ti lọ nìyẹn. ọlọ́run omi tuntun ti rú ẹja tuntun ti rú ọdẹ. ẹ̀yin ayé máa jẹ sí ìka ẹ̀yin kékèké yìí ẹ̀yin ẹ̀ṣẹ̀ rẹ̀ náà èmi ni king èmi náà bá ọlọ́run ṣébìdà àwọn gbọ́dọ̀ máa tẹrí ba. ó máa tẹrí ba ní sẹ́ yẹ ajé gbogbo ìwà tó ń gbà yẹn ṣé mo pé torí tiẹ̀ làwọn gáìsì ẹ wọ́n mẹ́mi tó ná mi wọ́n sọ pé ọmọ kan ìwọ ló ń fẹ́ kí n má dé bẹ́ẹ̀ ṣé mo dé bẹ́ẹ̀ ni gbogbo ìwà tó ń gbà yẹn mi ò fún ẹlẹ́sìn ìbọn mo mọ̀ pé àsìkò ọ̀rọ̀ ò tí ì tó. ojo ọ̀rọ̀ mi ò lè fi ní ìtọ́ ọmọ kan scorpion ló ń bá ẹ sọ̀rọ̀ scorpion ló ń bá ẹ sọ̀rọ̀ ẹ̀yin ìwọ náà ẹ gbà mí sá ẹ̀yin ayé máa jẹ sí ìka ẹ̀yin kékèké yìí ẹ̀yin ẹ̀ṣẹ̀ rẹ̀ ọ̀nà tó dúró wájú ẹ̀ ní ọ̀nà tó ń bá ẹ sọ̀rọ̀. orí ẹ̀ ṣiṣẹ́ ó bá tó wá jẹrọ géèmọ ọ̀gá géèmọ. àkàrà ó ti ẹ̀ òjòrè wà bẹ́ẹ̀ ó ti ẹ̀ wá dára. báwo lè ṣe máa ń ṣe bí. ó dà bàrà ẹ̀ mọ́ sọ bẹ́ẹ̀ náà nígbà tó tí náà ọmọ ẹ̀sìn tó ti ń gbà sí tó ti ń gbà lọ sí i ni mo ti mọ̀ pé ẹ̀jẹ̀ nìkan tó ń sọ pé kò sí ní tẹ́ẹ̀mì gbáàbì èmi ò kì í ṣọjọ́ ẹ̀ èmi rò bẹ́ẹ̀ jẹ́ kí àgbè mi pàdé lẹ́yìn kó ló máa gbàgbà ara. orí tó bá tún lọ mú agbára ẹ wá ìwọ àtàgbára ẹ máa tún jọ ṣòfò ní. ilé ìwọ ṣá ọlọ́run tó rẹ tó lọ ló bá ìfọwọ́. ìgbà ẹ ti lọ ayé ìgbà kan nìyẹn tó mọ̀ páyé ìgbà kan kó èsì àná ẹ̀ ti ná pépà ó yàtọ̀ síra wọn. mo bí bá ti ẹ bá jábọ́ sínú omi sáré odò ló máa wà. ọjọ́ òṣìṣẹ́ òrù fílẹ̀ ọjọ́ òṣìṣẹ́ òrù. Morning, sir. Officer, kọ́tẹ́ máa ń ṣe máa ń dùn mí. Àbúdé wà lọ́fíìsì látàárọ̀ ò yọjú sí mi. Àwọn kan ló kó ẹjọ́ wá tí mò ń ṣe statement wọn lọ́wọ́ ni sir. Olókùnrin yẹn tó máa ṣiṣẹ́ ọlọ́pàá ibẹ̀ ṣe é ṣe yìí o. Má bínú sí. Mi ò lẹ́ẹ̀kọ́ owó tẹ̀ ń gbé níṣẹ́ ọlọ́pàá yìí. Ọlọ́pàá tó ní wọ́n da yunifásitì kan rú tó ní wọ́n fẹ́ máa wà ọmọ ọ̀tá. Lọ síbẹ̀ kẹ̀kẹ́ handle wọn. A ti wà lórí iṣẹ́ wọn sir. Now secondly, wọ́n pe àwọn ọ̀daràn kan ní òjò àbí kí lọ́ọ́ tiẹ̀ pè wọ́n. Officer, iṣẹ́ yẹn gbogbo fẹ́ kẹ́ ṣe báyìí. Ẹ ní láti ṣiṣẹ́ yẹn seriously. Yes sir. Ṣé mú iṣẹ́ yẹn lókùnkúndùn gangan? Ẹ jọ tó lọ ẹ má gba bribe o. Ẹ ṣiṣẹ́ gẹ́gẹ́ bí iṣẹ́ o. Ẹ jẹ́ know you can do it. Ó dẹ̀ nà mí nígbà tí mo yìí ń ṣọ́ tí mo yìí wà ń ṣọ́ gbòde bọ́ mo dúpọ̀ pọ̀ ní epo lè ṣe. Ẹ jọ wọn òjò yẹn. Ẹ mú sọ pé ẹ handle wọn. Ẹ mú wọn lé ìjọba lọ́wọ́. Ẹ ṣiṣẹ́ yín fún ìjọba o. All right. I know you can do it.